ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé o lórí ọ̀rọ̀ àti ìrìn àjò ọmọkùnrin ọmọ ọdún 28 tí ọlọ́pàá fi ìbọn pa nípínlẹ̀ Delta. Èmi ò sọ̀rọ̀ àbùkù tako Olúbàdàn o, ọmọ ni mo jẹ́ sí ọba Rashidi Ládọjà. Báyọ̀ Adélabú ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n ní ó sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sólúbàdàn nítorí òṣèlú. Àwọn adáranjẹ́ ṣekú pa èèyàn 4 nínú ìkọlù tuntun nílùú Benue. Ààrẹ Tinubu ló ní àsìkò ti tó fún mi láti lọ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ ń jáde o. Adélabú ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹni bá ti bí idà pa ni, bí wọ́n bá ti bí idà pa olúwa rẹ̀ kò léèwọ̀ o. Ilé ẹjọ́ dájọ́ ikú fún ọkùnrin tó gún ọmọdé 4 lọ́bẹ pa nílé ẹ̀kọ́ kan tó ti lọ forúkọ ọmọ rẹ̀ sílẹ̀. Peter Obi, Kwankwaso àti àwọn èrò lẹ́yìn wọn di gbádàgbọ̀n o. Wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Ìdí rèé o tí mo fi pinnu láti má ṣe lọ sí ṣọ́ọ̀ṣì mọ́. Fúnkẹ́ Akíndélé ló ṣàlàyé ọ̀rọ̀. Àwọn ará ìlú Ẹ̀dá Oníyọ̀ ti ṣàlàyé pé wọ́n pe pásítọ̀ tí àwọn agbébọn pa kó wá ṣe ìṣọ́ òru ní ṣọ́ọ̀ṣì ní CAC Ẹ̀dá Oníyọ̀ ni kí àwọn agbébọn tó ya wọ ilé ìjọsìn náà tí wọ́n sì yìnbọn pa. Ẹ gbà wá o, àwọn ajínigbé jí òṣìṣẹ́ iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná IBEDC méjì gbé làwọn aláṣẹ bá ké gbàjarè síta. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé o lórí ọ̀rọ̀ àti ìrìn àjò ọmọkùnrin ọmọ ọdún 28 tí ọlọ́pàá fi ìbọn pa nípínlẹ̀ Delta. Ẹ̀yìnkùlé àgbàlá ẹbí ní Ọ̀gẹ́nẹ̀mí Ògidì jókòó sí ní Ẹ̀fúró nípínlẹ̀ Delta ní ọ̀sán ọjọ́ àìkú Sunday ọjọ́ 27 oṣù kẹrin nígbà tí ọ̀rẹ́ rẹ̀ kan pè é tó sì bẹ̀ pé kó lọ bá òun gba àpò kan ní ibùdókọ̀ Ẹ̀fúró lópòpónà Sàpẹ̀lẹ̀ tí ó sì bí ẹ̀gbọ́n rẹ̀ obìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Vine léèrè ọ̀nà tó yá jùlọ tóun lè gbà dé ibùdókọ̀ náà. Kò pé wákàtí kan tí ọlọ́pàá kan fi yìnbọn sí lẹ́ẹ̀mejì ní ibùdókọ̀ náà kó tó di pé àgọ́ ọlọ́pàá ló tún ti yìn ìbọn míì lù lẹ́ẹ̀mejì níbi tó ti dágbére fáyé. Ọmọ ọdún 28 ni Ọ̀gẹ́nẹ̀mí sì ni ọmọkùnrin kejì nínú ọmọ ìyá rẹ̀ tí àwọn ọlọ́pàá fi ìbọn pa. Ní ọjọ́ àìkú, Punch ṣàlàyé pé ọlọ́pàá tí ó pa Ọ̀gẹ́nẹ̀mí, Assistant Superintendent of Police Nuhu Usman, jẹ́ ọlọ́pàá tí ó sì tún jẹ́ ọmọ ẹ̀ka Special Anti-Robbery Squad. Àwọn akọ̀ròyìn wa tún ṣàlàyé pé wọ́n ti Usman lọ láti ibì kan lọ sí ibòmíràn lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ní ìgbà tó ti ju 5 lọ látàrí àwọn ìwà rẹ̀ tí àwọn alákòóso kò faramọ́. Síbẹ̀ ó sì wà nínú aṣọ ọlọ́pàá ó sì ń ṣiṣẹ́ pẹ̀lú ìbọn lọ́wọ́ rẹ̀ títí di ọjọ́ tí ó lọ sí ibi ìṣẹ̀lẹ̀ tí kò kàn án lọ́wọ́ kàn án lẹ́sẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí yìnbọn mọ́ aráàlú tí wọ́n fi dè mọ́lẹ̀ tó lòdì sí òfin. Àtẹ̀jáde tó ṣẹlẹ̀ ní ọ̀sán ọjọ́ àìkú yẹn Punch tún kọ láti inú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ẹbí ọmọkùnrin tí wọ́n pa àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà. Nígbà tí Ọ̀gẹ́nẹ̀mí dé ibùdókọ̀ náà, ẹni tí ó gbé àpò náà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí béèrè owó kí ó lè gba àpò náà sílẹ̀ fún un. Ọ̀gẹ́nẹ̀mí sọ pé ọ̀rí òun tó rán òun wá kò fún òun ní owó kankan. Wàhálà wáyé nígbà tí wọ́n tú ẹrù náà. Àwọn tó wà níbẹ̀ sọ pé wọ́n rí ìbọn kékeré kan àti ọta ìbọn nínú rẹ̀. Lẹ́yìn náà, àwọn ènìyàn tó wà nínú ibùdókọ̀ náà di Ọ̀gẹ́nẹ̀mí mọ́lẹ̀, wọ́n sì di ọwọ́ rẹ̀ mọ́ ẹ̀yìn, wọ́n sì pe ọlọ́pàá. Area Commander ti Uvel Area Command ACP Aliu Saba ni wọ́n pè lórí tẹlifóònù. Ó sì rán àwọn ọlọ́pàá kan sí ibi ìṣẹ̀lẹ̀ náà. Nígbà yìí ni ASP Usman tí kò sí lẹ́nu iṣẹ́ nígbà náà tí kò sì sí nínú àwọn tí wọ́n rán lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà gbé ìbọn rẹ̀ ó sì darapọ̀ mọ́ wọn. Olùdásílẹ̀ Safe City Foundation Arinzin Gwanizu sọ pé òun ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà nígbà tí News Central ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀. Lẹ́yìn tí wọ́n dé ibùdókọ̀ náà ni Usman bẹ̀rẹ̀ sí yìnbọn, ó sì yìnbọn sí ọmọkùnrin náà. Wọ́n mú un lọ sí Area Command níbi tí ó tún ti yìnbọn míì sí tó fi jáde láyé. Fídíò kan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára tún jẹ́rìí sí ọ̀rọ̀ yìí. Fídíò náà fi hàn pé Usman yìnbọn sí Ọ̀gẹ́nẹ̀mí láti ibùdó tó súnmọ́ nígbà tí wọ́n ti dé ọwọ́ Ọ̀gẹ́nẹ̀mí lẹ́yìn náà wọ́n gbé Ọ̀gẹ́nẹ̀mí lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní Ẹ̀pàn nínú ọkọ̀ akérò nígbà tí ó ti kú lẹ́yìn
àwọn ìbọn míì tí wọ́n tún yìn sí. Vine Ogidi, ẹ̀gbọ́n rẹ̀ obìnrin, sọ fún Punch pé òun wà pẹ̀lú àbúrò òun àti ìyá àwọn ní àgbàlá ilé nígbà tí ìpè náà wọlé. Ọ̀sán ọjọ́ àìkú ó jókòó ní àgbàlá ilé wa pẹ̀lú ìyá mi àti èmi nígbà tí ọ̀rẹ́ rẹ̀ kan pè kó lọ gba àpò kan ní Ẹ̀fúrú Main Park lọ́nà Sapele. Tẹlifóònù rẹ̀ ti bàjẹ́ tẹ́lẹ̀, torí náà ó bẹ ìyá mi pé kó fún òun ní tẹlifóònù rẹ̀ kí ó lè pe ẹni tó wà nínú ibùdókọ̀ náà. Mo tilẹ̀ bá a jà pé kí ló dé tí yóò gba tẹlifóònù ìyá mi, ṣùgbọ́n ó bẹ̀ mí, ó tún bi mí nípa ọ̀nà tó yára jùlọ, mo sì tọ́ ọ sọ́nà. Vine sọ pé òun ò mọ ẹni tí ó pe arákùnrin rẹ̀ lọ́jọ́ yẹn. Ẹ̀rọ kan ṣoṣo tó sì lè ràn wọ́n lọ́wọ́ láti tọpa ìpè náà wà lọ́wọ́ àwọn ọlọ́pàá. Ó tún béèrè ìbéèrè nípa ẹ̀rí gidi tí ọ̀rọ̀ náà dá lé lórí. Ó ní títí di àsìkò yìí a kò tí ì rí ìbọn tàbí àpò kankan. Bí àpò tàbí ìbọn bá wà lóòótọ́, wọ́n gbọ́dọ̀ fi hàn gbangba. Bí àpò náà bá sì jẹ́ ti àbúrò òun, nọ́mbà fóònù rẹ̀ ni yóò wà lórí rẹ̀, kì í ṣe ti ẹlòmíràn. Èmi ò sọ̀rọ̀ àbùkù tako Olúbàdàn o, ọmọ ni mo jẹ́ sí ọba Rashidi Ládọjà. Báyọ̀ Adélabú ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n ní ó sọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sólúbàdàn nítorí òṣèlú. Oríṣiríṣi ló ń jáde látàrí ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn kan ní pé mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti ohun àmúṣagbára tẹ́lẹ̀ Adébáyọ̀ Adélabú bu ẹnu àtẹ́ lu Olúbàdàn ti ìlú Ìbàdàn. Ìròyìn náà sọ pé níbi ìpàdé ọ̀rọ̀ òṣèlú kan báyìí tó wáyé lágbègbè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn gúúsù Ìbàdàn ni wọ́n ní Adélabú ti sọ fún àwọn tó wà níbẹ̀ pé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà tó fìgbà kan rí jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà nídìí bí ẹgbẹ́ òṣèlú APC ṣe kùnà láti borí lásìkò ìdìbò gómìnà tó wáyé lọ́dún 2019. Ọ̀rọ̀ yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà eléyìí tó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn ilẹ̀ Ìbàdàn ó máa fi ohùn ránṣẹ́ sí mínísítà tẹ́lẹ̀ náà pé ọ̀rọ̀ àbùkù sí Olúbàdàn ju ẹnu rẹ̀ lọ. Ọ̀rọ̀ nípa ẹni tí yóò ṣojú fún ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC lásìkò ìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2027 ti ń gbéná sójú díẹ̀díẹ̀ báyìí pẹ̀lú bí gbogbo àwọn olùdíje ṣe ń gbìyànjú láti ṣe nǹkan kí òun lè wà lọ́kàn aráàlú gẹ́gẹ́ bí ẹni tó yẹ. Èyí sì ti wá ń fa ọ̀pọ̀lọpọ̀ gbùngbùngbùn àti ìfàǹfà lágbo òṣèlú ẹgbẹ́ òṣèlú náà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ìròyìn tó jáde níbi ìpàdé òṣèlú tí Adélabú ti sọ̀rọ̀ náà ní wípé ó fẹ́ fi ẹnà sọ̀kò ọ̀rọ̀ sí Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Rashidi Ládọjà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ náà. Ohun tí ọ̀pọ̀ ń sọ ni pé ọba Ládọjà wà lára àwọn igi lẹ́yìn ọgbà fún Sarafadeen Ali tí òun pẹ̀lú fẹ́ díje fún àsíá ẹgbẹ́ òṣèlú APC láti sojú rẹ̀ nínú ìbò gómìnà ìpínlẹ̀ náà tó ń bọ̀. Àwọn ò ní gbà kí ẹnikẹ́ni fi tipa yan olùdíje lé àwọn lórí. Adélabú ní ìlànà tiwantiwa lẹgbẹ́ òṣèlú náà nílò láti lè kógojá nínú àwọn ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Lẹ́yìn tí ọ̀rọ̀ náà ti wá di èyí tí àwọn èèyàn ń gbà bí ẹni gba ìgbà ọtí, pàápàá àwọn èèkàn ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́, olóyè Adébáyọ̀ Adélabú ti wá ṣàlàyé pé òun ò jẹ́ tàbùkù Olúbàdàn bí ó ti wù kí ó mọ. Adélabú ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni ohun táwọn èèyàn ń sọ lórí rẹ̀. Ó ní ara ọ̀nà láti pagidínà ìgbésẹ̀ òṣèlú òun ni. Adélabú ní bí bàbá ni Olúbàdàn jẹ́ sí òun, kò sì sí àìdọ́gba kankan nípa òṣèlú tó lè bá okùn àjọṣepọ̀ náà jẹ́. Lóòótọ́ ìhà òṣèlú tí àwọn fì sí lè ṣe ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n èyí kò fi ìgbà kankan dá omi àlàáfíà àjọṣepọ̀ àárín àwọn rú rárá. Àwọn adaranjẹ̀ ṣekú pa èèyàn 4 nínú ìkọlù tuntun nílùú Benue. Ó mà ṣe o, àwọn adìyàmọ́ra adaranjẹ̀ tún ti ṣekú pa àwọn èèyàn 4 nínú ìkọlù tuntun sílùú Aila Odugeo níjọba ìbílẹ̀ Agatu nípínlẹ̀ Benue. Ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí olùgbé ìlú kan ṣe sọ ló wáyé lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday nígbà tí àwọn olùfarakásá rìn lágbègbè ojú ọ̀nà Aila Odugeo lọ abúlé tó súnmọ́ ìtòsí. Olùgbé ìlú kan ẹni tó pe orúkọ rẹ̀ ní Daniel Uloko sọ fún àwọn oníròyìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí fóònù ìbánisọ̀rọ̀ pé àwọn afurasí adaranjẹ̀ ṣèkọlù sáwọn olùfarakásá lójú ọ̀nà wọn lọ sí ìlú náà. Uloko sọ wípé àwọn olùfarakásá náà ni wọ́n rìn lọ lójú ọ̀nà Aila Odugeo lọ ẹ̀bá ìlú tó súnmọ́ ìtòsí nígbà tí àwọn Fúlàní adaranjẹ̀ ṣèkọlù sí wọn tí wọ́n sì ṣekú pa wọ́n. Ó dárúkọ àwọn tó dolóògbé náà gẹ́gẹ́ bí Ochefije Elijah Ojema,
Ugojuju Useni, Odiya Ogojewi àti Ochoyoda Adejo. Alága ìjọba ìbílẹ̀ Àgàtú Melvin Eje fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀, sọ wípé àwọn èèyàn 4 ló jẹ́ ṣíṣekúpa. Eje sọ wípé látàrí ìwà níkàlẹ̀ àwọn àjọ elétò ààbò lágbègbè náà ló jẹ́ kó ṣòro fún àwọn adaranjẹ adìyàmọ́ra láti tún ṣèkọlù sáwọn ìlú míì tàbí kọlù àwọn ìlú níjọba ìbílẹ̀ Àgàtú, ṣùgbọ́n wọ́n lo ọgbọ́n ìkọlù míì. Ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday èèyàn 4 ló jẹ́ ṣíṣekúpa. Eje fi kún pé àwọn àjọ elétò ààbò títí kan àwọn ọ̀gá ọlọ́pàá DPO àti àwọn fijilantè ìbílẹ̀ ti wà lágbègbè náà tí wọ́n sì ń ṣiṣẹ́ ìréde ààbò. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Udeme Edet, ó sọ wípé òun ò tí ì gba ìròyìn kankan, gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú láti kàn sí àgọ́ ọlọ́pàá Àgàtú ló já sí pàbó. A ó rántí pé ọjọ́bọ̀ Thursday tó kọjá lọ àwọn agbébọn ṣèkọlù sí Olegabulu níjọba ìbílẹ̀ Àgàtú tí wọ́n sì ṣekú pa orí adé ọrùn ìlẹ̀kẹ̀ kan, ìyàwó rẹ̀, ọmọkùnrin rẹ̀ àti àwọn 2 mìíràn. Ààrẹ Tinubu ló ní àsìkò ti tó fún mi láti lọ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ ń jáde o. Adélabú ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bí àsìkò ọ̀rọ̀ kò bá tíì tó, a kì í sọ. Èyí ni Adébáyọ̀ Adélabú, mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí, sọ pé ó fà á tí òun kò fi tètè kéde èròǹgbà òun láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ni ìkéde kan wáyé pé Adélabú ti kọ̀wé fi ipò mínísítà sílẹ̀ nítorí àti díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò pẹ́ lẹ́yìn ìkéde náà tí ìròyìn tún fi jáde pé mínísítà tẹ́lẹ̀ náà kò tí ì kọ̀wé fipò sílẹ̀ àti pé ó sì di ipò rẹ̀ mú gẹ́gẹ́ bí mínísítà nínú ìjọba Tinubu. Kò tún pẹ́ sígbà náà ni ìròyìn tún gbòde pé Adélabú ti padà kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ bíi mínísítà, ó sì ti ṣetán láti lọ fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà tẹ́lẹ̀ rí náà Adébáyọ̀ Adélabú sọ pé ó di dandan kí òun ó ṣe gbogbo ètò parí pẹ̀lú ààrẹ ṣáájú kí òun tó kọ̀wé fipò sílẹ̀. Ó ní ìdí ẹ̀ nìyẹn tí òun ò ṣe tètè kéde pé òun fẹ́ dupò gómìnà, àmọ́ nígbà tí ààrẹ Tinubu sọ pé àsìkò ti tó ni òun ṣẹ̀ṣẹ̀ tó kéde èròǹgbà òun láti díje dupò gómìnà. Nínú fọ́nrán fídíò kan lórí ayélujára tí a ti rí Adélabú tó ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lórí awuyewuye tó wà nídìí ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ náà. Ó ní ààrẹ pàápàá tún pe àwọn èèyàn lọ́tùn lósì nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n sì jọ sọ̀rọ̀ kí wọ́n lè mọ ibi tí nǹkan dé dúró nípínlẹ̀ Ọ̀yọ́. Adélabú sọ pé òun ò sáà lè parọ́ mọ́ odidi ààrẹ orílẹ̀-èdè. Ó ní ààrẹ náà máa gbọ́ tí òun bá parọ́ mọ́ wọn. Ó ní ààrẹ ni ó sọ fún òun pé Báyọ̀, àsìkò ti tó pé kí òun lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní bí ààrẹ ṣe sọ fún òun nìyẹn. Mínísítà tẹ́lẹ̀ rí náà sọ pé òun àti Tinubu jọ ní àjọsọ̀rọ̀. Ó ní ohun tí ààrẹ sọ ni pé tó bá ṣeé ṣe láti fa olùdíje tí ẹgbẹ́ fẹnu kò lè lórí kalẹ̀ yóò rí bẹ́ẹ̀, bí kò bá sì ṣeé ṣe káwọn lọ dìbò abẹ́lé tí a mọ̀ sí primary láti yanjú rẹ̀. Ní ìtẹ̀síwájú fídíò náà, Adébáyọ̀ Adélabú sọ̀rọ̀ nípa bí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ti bọ́ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ rí, tó sì jẹ́ pé kò sẹ́yìn ẹnìkan ọ̀hún tí Adélabú kò dárúkọ rẹ̀ pàtó, àmọ́ tó ń pàṣàmọ̀ sí pẹ̀lú sísọ pé òun kò dárúkọ èèyàn ní àwọn tó wà níbẹ̀ ń bá dárúkọ pé Ládọjà ni. Adélabú ní láti ọdún 1999 tó fi di ìsinsìnyí ẹ̀ẹ̀mejì ni wọ́n ti lé òun kúrò lórí ìjọba. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, gẹ́gẹ́ bí ó ṣe bi àwọn èèyàn léèrè táwọn èèyàn náà sì pariwo pé bẹ́ẹ̀ ni. Ó ní 2003 àti 2019 ta ló wà nídìí ẹ̀, àwọn èrò kígbe pé Ládọjà, bẹ́ẹ̀ ni wọ́n tún dáhùn pé àti Sàráfà Àlí. Nígbà náà ni Adélabú sọ pé òun kò dárúkọ èèyàn o. Ó ní ní ọdún 2019 tí òun jáde dupò gómìnà tí àwọn ṣe ìbò àpapọ̀, àwọn ní sẹ́nẹ́tọ̀ 2 nínú 3, ọmọ ilé ìgbìmọ̀ aṣojú 10 nínú 14. Adélabú sọ pé àwọn kò bá wọlé ipò gómìnà nígbà náà bí kò bá jẹ́ ti àwọn tí wọ́n sọ pé láyé kò lè rí bẹ́ẹ̀. Ó ní níṣe ni àwọn kan kóra wọn jọ tí Ládọjà síwájú wọn. Ó ní kò gbọdọ̀ tún rí bẹ́ẹ̀ mọ́ lásìkò yìí. Adélabú sọ pé wọ́n fìyà jẹ àwọn yóò sì kọ ìyà náà báyìí. Ó ní ìta lòun ti ń sọ yìí, kò ṣeé ṣe kí nǹkan tún rí bíi ti tẹ́lẹ̀ mọ́. Adélabú sọ pé APC tóbi ju ohun tí ẹnìkan yóò déédéé máa pàṣẹ rẹ̀ lọ. Ẹni bá ti bí dàpá ni, bí wọ́n bá ti bí dàpá olúwa rẹ̀ kò léèwọ̀ o. Ilé ẹjọ́ dájọ́ ikú fún ọkùnrin tó gún ọmọdé 4 lọ́bẹ pa nílé ẹ̀kọ́ kan tó ti lọ forúkọ ọmọ rẹ̀ sílẹ̀. Ilé ẹjọ́ ti dájọ́ ikú nípa yíyẹgi fún ọkùnrin kan tó
ṣekú pa àwọn ọmọdé 4 ní ilé ẹ̀kọ́ jẹ́lé-ó-sinmi kan nílùú Kampala lórílẹ̀-èdè Uganda. Ní ọjọ́ keje oṣù kẹrin ọdún 2026 ni Christopher Okello Onyum ẹni ọdún 38 wọ ilé ẹ̀kọ́ Gada Early Childhood Development Program tó sì gún àwọn ọmọdé 4 pa. Àwọn ọmọ náà ni Eteku Gideon, Keiza Ignatius àti Odeke Ryan tí ọjọ́ orí wọn wà láàrin ọdún kan sí ọdún 2. Bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì fòfin de ìdájọ́ ikú ní Uganda, wọn kì í sábà gbẹ̀mí àwọn èèyàn tí wọ́n bá dájọ́ náà fún, bí ó ṣe jẹ́ pé ọdún 2005 ni wọ́n ti gbẹ̀mí èèyàn tí wọ́n dájọ́ ikú fún gbẹ̀yìn. Onyum tó jẹ́ ọmọ bíbí Uganda àti Amẹ́ríkà ní ọjọ́ 14 wà fún báyìí láti fi pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ náà. Lásìkò tí ìdájọ́ rẹ̀ ń wáyé, olùpẹ̀jọ́ sọ fún ilé ẹjọ́ pé Onyum gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun, àmọ́ tó ní òun fi bí òun ṣe pa àwọn ọmọ náà ṣe ètùtù ọlà tó máa mú òun di olówó kíákíá ni. Àmọ́ nígbà tó yá ló tún sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn náà nítorí òun kò mọ̀ọ́mọ̀ pa àwọn ọmọ náà. Ó sọ fún ilé ẹjọ́ pé òun ní ìpèníjà ọpọlọ lásìkò tí òun ṣe ìkọlù náà àti pé òun kò ní èròǹgbà láti gbẹ̀mí àwọn ọmọ òun. Ó wá rọ ilé ẹjọ́ láti dá òun sílẹ̀ nítorí pé ọpọlọ òun kò pé lásìkò ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ ní ilé ẹjọ́ gíga tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ nínú ìlú tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, adájọ́ Alice Komuhag Kauka sọ pé ọpọlọ Onyum pé dáadáa lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kéde pé kí wọ́n lọ yẹgi fún títí tí ẹ̀mí fi máa bọ́ lára rẹ̀, èyí tó mú kí inú ọ̀pọ̀ èèyàn tó wà nínú ilé ẹjọ́ náà dùn. Adájọ́ ní Onyum rí pé àwọn ọmọ náà kò lè dáàbò bo ara wọn tó sì lọ dú wọn bí ẹni tó ń dú ẹran láìsí ìbẹ̀rù tàbí ojútì kankan fún ẹ̀mí ọmọnìyàn. Bákan náà ló ní Onyum kò rí ohun tí òun ṣe bí nǹkan tí kò dára pẹ̀lú bó ṣe ń jẹ́jọ́ náà nítorí kò tiẹ̀ tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ẹbí tó pa ọmọ wọn ní gbogbo bí ìgbẹ́jọ́ náà ṣe ń lọ. Lásìkò ìgbẹ́jọ́ náà, olùpẹ̀jọ́ lo ẹ̀rí 18 láti fi gbé ẹjọ́ wọn lẹ́sẹ̀ tó fi mọ́ àyẹ̀wò DNA èyí tó ṣàfihàn ọwọ́ Onyum lára ọ̀bẹ tó fi dú àwọn ọmọ náà. Wọ́n tún ṣe àfihàn fídíò CCTV bí Onyum ṣe wọ ilé ẹ̀kọ́ náà tó sì ṣe gbogbo ohun tó ṣe. Bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà méjì jẹ́rìí tako Onyum pé àwọn rí bó ṣe ń kọlu àwọn ọmọ náà. Ṣáájú ni a ti mú ìròyìn ọ̀hún wá pé àwọn ọmọdé 4 tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 2 sí ọdún 3 pàdánù ẹ̀mí wọn fún bí ọkùnrin kan ṣe gún wọn lọ́bẹ pa ní ìlú Kampala, olú ìlú orílẹ̀-èdè Uganda. Ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ilé ẹ̀kọ́ jẹ́lé-ó-sinmi kan. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Uganda sọ pé afurasí tó hùwà láabi náà ló jẹ́ ọkùnrin ẹni ọdún 39. Wọ́n ní afurasí ọ̀hún lo ọ̀bẹ tó ju ẹyọ kan lọ láti fi ṣe iṣẹ́ láabi yìí àti pé níṣe ni àwọn ọmọ náà ọkùnrin 3 àti obìnrin kan dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá náà fi sójú òpó Twitter wọn sọ pé ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ afurasí náà tó sì ti wà ní àhámọ́. Àmọ́ ní báyìí lẹ́yìn gbogbo ìwádìí ìfimúfínlẹ̀ wọ́n ti dájọ́ ikú fún Onyum, ọkùnrin apààyàn náà. Peter Obi, Kwankwaso àti àwọn èrò lẹ́yìn wọn di gbádàgbọ̀n o. Wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ Peter Obi àti ojúgbà rẹ̀ láti ìpínlẹ̀ Kano Rabiu Musa Kwankwaso tí wọ́n ń gbèrò àti dupò ààrẹ ilẹ̀ Nàìjíríà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC. Obi tó díje du ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party LP nígbàtí Kwankwaso díje du ipò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP lọ́dún 2023. Àwọn méjèèjì yìí ló ti gba káàdì gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú NDC lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 3 oṣù karùn-ún. Àwọn àgbà olóṣèlú méjèèjì yìí ni wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tí gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ Seriake Dickson sì gbà wọlé sínú ẹgbẹ́ NDC. Ìgbésẹ̀ yìí ló ń wáyé ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ààrẹ tí yóò wáyé lọ́dún 2027. Ṣáájú ni Obi ti kọ́kọ́ sọ pé kì í ṣe ẹ̀tanú Àtíkù Abubakar àti David Mark ló mú òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC bí kò ṣe pé àwọn tó da ẹgbẹ́ òṣèlú Labour rú náà ti ń rapálá wọ inú ẹgbẹ́
ADC. Olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour nínú ètò ìdìbò ọdún 2023 náà ti wá kéde pé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ìṣòro abẹ́lé tó ń bá ẹgbẹ́ ọ̀hún fínra ló jẹ́ kí òun kúrò níbẹ̀. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde kan tí Obi fi léde lójú òpó Twitter rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday. Nínú àtẹ̀jáde náà ni ó ti mẹ́nubà bí ètò òṣèlú Nàìjíríà ṣe burú tó àti bí àwọn aráàlú ṣe máa ń gbógun ti àwọn gbajúmọ̀ láwùjọ. Ó ní òun kò fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ látàrí ẹ̀tanú pẹ̀lú àwọn èèkàn inú ẹgbẹ́ ọ̀hún bíi alága rẹ̀ David Mark tàbí igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Àtíkù Abubakar. Peter Obi ṣàlàyé pé rògbòdìyàn inú ẹgbẹ́ òṣèlú ADC èyí tó ń farajọ ohun tóun ń dojúkọ nínú ẹgbẹ́ òṣèlú Labour ló mú òun fi ẹgbẹ́ náà sílẹ̀. Gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan rí náà sọ pé àwọn alágbára Nàìjíríà kan tí wọ́n dá rògbòdìyàn abẹ́lé sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour tí òun fi kúrò nínú ẹgbẹ́ ọ̀hún tó ti ń rapálá wọ inú ẹgbẹ́ òṣèlú ADC. Ó wá mẹ́nubà bí onírúurú ìgbẹ́jọ́ tó ń wáyé lemọ́lemọ́, ìpínyà láàrin àwọn ọmọ ẹgbẹ́ àti bí àwọn ọmọ ẹgbẹ́ ṣe ń fura sí ara wọn tí mú ojú ẹgbẹ́ náà kúrò nínú ohun tó yẹ kó gbajúmọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó tún ṣàlàyé pé àwọn èèyàn ń wo òtítọ́ ṣíṣe àti ìwà ìrẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìwà òjò tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ohun tó tọ́ àbí èyí tó yẹ. Obi ní kódà láàrin ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ takuntakun wọ́n ń ṣe onítọ̀hún gẹ́gẹ́ bí àlejò. Ó tẹ̀síwájú pé òun àtàwọn alátìlẹyìn òun làwọn èèyàn ń sọ òkò ọ̀rọ̀ sí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbìyànjú tiwọn kí nǹkan lè dára ni. Ó tẹ̀síwájú pé òun kò du ipò ààrẹ nítorí òun wá agbára bí kò ṣe pé òun wá orílẹ̀-èdè tí ara yóò ti tu gbogbo mùtúmùwà. Obi gẹ́gẹ́ bí ó ti wí, ó lóun ò fi tipátipá sọ pé òun fẹ́ di ààrẹ, igbákejì ààrẹ tàbí agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin. Ohun tó ká òun lára ni orílẹ̀-èdè tí gbogbo nǹkan yóò ti dẹrùn fún gbogbo aráàlú. Obi kò ṣàì mẹ́nubà inú ẹgbẹ́ míì tó ń lọ báyìí, àmọ́ ó ti sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun ti fi ADC sílẹ̀, ohun tó jẹ òun lógún ni kí Nàìjíríà dára. Ìdí rèé o tí mo fi pinnu láti má ṣe lọ sí ṣọ́ọ̀ṣì mọ́, Fúnkẹ́ Akíndélé ló ṣàlàyé ọ̀rọ̀. Gbajúgbajà òṣèré ní Nàìjíríà Fúnkẹ́ Akíndélé ti ṣàlàyé ìdí tó fi pinnu láti má ṣe lọ sí ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì mọ́. Akíndélé sọ̀rọ̀ yìí nínú fọ́nrán fídíò kan èyí tó fi léde lórí ayélujára ojú òpó Snapchat lásìkò tó ń ṣe oúnjẹ fáwọn ọmọ rẹ̀. Gbajúmọ̀ òṣèré náà sọ pé òun pinnu láti má lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ nítorí òun ni ọ̀pọ̀ olùjọ́sìn máa ń wò. Ó ní èyí kì í sì jẹ́ kóun lè fọkàn bá ìsìn lọ nígbàkúùgbà tóun bá ti wà ní ṣọ́ọ̀ṣì. Akíndélé wá fìdí rẹ̀ múlẹ̀ pé òun fẹ́ láti máa ṣe ìjọsìn lórí ìtàkùn ayélujára. Ó ní lẹ́yìn tí ó ṣe oúnjẹ fún àwọn ọmọ àti gbígbé wọn lọ sí ilé ìjọsìn kò rọrùn rárá fún òun. Ó ní káwọn èèyàn olólùfẹ́ òun má tiẹ̀ bi òun léèrè bóyá òun máa lọ ṣọ́ọ̀ṣì tàbí òun ò kí ń lọ. Akíndélé ní gbogbo ìgbà tí òun bá ti wà nílé ìjọsìn òun nìkan ni wọ́n máa ń ya fọ́tò òun. Ó ní fún ìdí èyí òun ò máa jọ́sìn lórí ìtàkùn ayélujára ni. Tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí làwọn èèyàn kan fẹ̀sùn kan Fúnkẹ́ Akíndélé pé ó fojú pa gbajúmọ̀ akọrin fújì Alhaji Wasiu Alabi Pasuma rẹ̀ lóde tí wọ́n ti pàdé. Fọ́nrán fídíò kan ló ṣàfihàn bí Pasuma ṣe fẹ́ kí Akíndélé nígbà tó ń bá ẹnìkan sọ̀rọ̀ lóde. Fọ́nrán náà tún ṣàfihàn bí Fúnkẹ́ Akíndélé ti tẹ̀síwájú. Fọ́nrán náà tún ṣàfihàn bí Fúnkẹ́ Akíndélé ṣe tẹ̀síwájú pẹ̀lú ẹni tó ń bá sọ̀rọ̀ tí Pasuma sì padà sórí ìjókòó. Èyí gan ló jẹ́ kí ọ̀pọ̀ máa sọ pé ó fojú pa gbajúgbajà akọrin fújì náà rẹ́. Àmọ́ Akíndélé sọ pé ayé sọ̀rọ̀ lásán làwọn èèyàn ń gbé kiri. Ó ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Akíndélé sọ pé òun kí Pasuma lóde tí àwọn ti pàdé, kódà òun tún jó lójú agbo pẹ̀lú olórin náà. Fojú pa Alhaji Wasiu rẹ̀ kẹ̀ rárá o, ẹ yé gbé ìròyìn burúkú kiri. Ọ̀rọ̀ yìí ni Fúnkẹ́ Akíndélé fi fèsì lórí ọ̀rọ̀ náà. Akíndélé ní ẹ̀gbọ́n òun ni Pasuma jẹ́ kí àwọn èèyàn yé gbé ìròyìn òfégè kiri. Àwọn ará ìlú Ẹ̀dà Oníyọ̀ ti ṣàlàyé pé wọ́n pe pásítọ̀ tí àwọn agbébọn pa kó wá ṣe ìṣọ́ òru ní ṣọ́ọ̀ṣì ní CAC Ẹ̀dà Oníyọ̀ ni kí àwọn agbébọn tó ya wọ ilé ìjọsìn náà tí wọ́n sì yìnbọn pa. Ọ̀rọ̀
dìbò lọ yàgò fún mi nílùú Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 28 oṣù kẹrin nígbà tí àwọn agbébọn kan ya wọ inú ìjọ kan níbẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́ òru. Ìròyìn sọ wípé àwọn agbébọn náà pa pásítọ̀ ìjọ náà wọ́n sì tún kó ọ̀pọ̀ àwọn olùjọ́sìn lọ sínú ìgbèkùn. Ṣàdédé la gbúròó ìbọn láì mọ ibi tó ti ń dún wa. Wọ́n yìnbọn fún pásítọ̀ tó wá ṣe ìṣọ́ òru náà. Ìgbà tí wọ́n dù ú títí ni pásítọ̀ náà padà gbẹ́mìí mì kí wọ́n tó dé ilé ìwòsàn. Àwọn olùgbé ìlú Ẹ̀dá Oníyọ̀ bíi arábìnrin Musa Modúpẹ́ tó tún bá BBC News Yorùbá sọ̀rọ̀ tún rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti gbé ìgbésẹ̀ tó lóòrìn nípa ètò ààbò lágbègbè náà. Ó ṣàlàyé síwájú sí pé ní ọjọ́ náà àwọn ò lè lọ sí ibì kankan, inú igbó làwọn sùn, wàhálà ti pọ̀ kí Ọlọ́run ṣàánú wa. Àwọn agbébọn kan ya wọ ilé ìjọsìn CAC Ẹ̀dá Oníyọ̀ Èkìtì lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́ òru lọ́wọ́. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn ṣàlàyé pé ṣàdédé làwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣekú pa pásítọ̀ ìjọ náà kí wọ́n tó jí àwọn ọmọ ìjọ kan gbé sá lọ. Àwọn agbébọn kan ya wọ ilé ìjọsìn CAC Ẹ̀dá Oníyọ̀ Èkìtì lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́ òru lọ́wọ́. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn ṣàlàyé pé ṣàdédé làwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣekú pa pásítọ̀ ìjọ náà kí wọ́n tó jí àwọn ọmọ ìjọ kan gbé sá lọ. CP Michael sọ pé àjọ ọlọ́pàá gbọ́dọ̀ fọwọ́ òfin máwọn jàǹdùkú agbébọn tó ṣiṣẹ́ láabi náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 28 oṣù kẹrin ní àwọn agbébọn 5 ṣàdédé ya wọ ṣọ́ọ̀ṣì náà. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí náà wáyé lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́ òru lọ́wọ́ tí wọ́n sì yìnbọn pa àlùfáà ìjọ náà. Ẹ gbà wá o, àwọn ajínigbé jí òṣìṣẹ́ iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná IBEDC méjì gbé làwọn aláṣẹ ibẹ̀ bá ké gbàjarè síta. Àwọn agbébọn ti jí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná Ìbàdàn Electricity Distribution Company IBEDC méjì gbé tí kò sì tíì sí ẹni mọ ibi tí àwọn òṣìṣẹ́ méjì náà wà báyìí. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà fi síta lọ́jọ́ Ajé Monday ṣàlàyé pé ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 29 oṣù kẹrin ni wọ́n jí àwọn òṣìṣẹ́ méjì náà gbé. Ìṣẹ̀lẹ̀ yìí mú ọkàn wa gbọgbẹ́ púpọ̀, ọkàn wa sì wà pẹ̀lú àwọn akẹgbẹ́ wa náà àtàwọn mọ̀lẹ́bí wọn lásìkò ìpèníjà ńlá yìí. Ìròyìn sọ pé ẹkùn iléeṣẹ́ mọ̀nàmọ́ná IBEDC ní ìpínlẹ̀ Ògùn làwọn òṣìṣẹ́ méjì yìí ti ń ṣiṣẹ́ kí wọ́n tó kó sọ́wọ́ àwọn afurasí ajínigbé náà. Bákan náà la tún gbọ́ pé agbègbè ìlú Ìṣàgámù ni wọ́n ti jí àwọn méjèèjì yìí gbé tí ìròyìn sì tún fi hàn pé àwọn ajínigbé náà ti ń béèrè fún owó ìtúsílẹ̀ tó gọbọi báyìí. Àwọn aláṣẹ iléeṣẹ́ mọ̀nàmọ́ná àjọ IBEDC ṣàlàyé nínú àtẹ̀jáde kan pé àwọn ti ń bá àwọn agbófinró àtàwọn àjọ aláàbò gbogbo láti lè gba àwọn méjì yìí tí wọ́n jí gbé náà padà. Àmọ́ ṣá, wọ́n ní àwọn kò ní lè sọ ọ̀rọ̀ púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nítorí ẹlẹ́gẹ́ tó jẹ́ nítorí ààbò àwọn èèyàn náà. 30 mílíọ̀nù làwọn ajínigbé náà ń béèrè gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Aráàlú kan sọ̀rọ̀ lójú òpó ayélujára. Àtẹ̀jáde kan tí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Awúlésì Olúwadámiláre Adébáyọ̀ fi síta lójú òpó Facebook rẹ̀ ṣàlàyé pé 30 mílíọ̀nù náírà làwọn ajínigbé náà ń béèrè lórí ọ̀kọ̀ọ̀kan àwọn òṣìṣẹ́ àjọ IBEDC tí wọ́n jí gbé náà. Dídènà irú ìṣẹ̀lẹ̀ yìí lọ́jọ́ iwájú wà nípasẹ̀ àjọṣepọ̀ àwọn iléeṣẹ́ aláàbò gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà.